Ẹ káàárọ̀ o, a kú iṣẹ́ ti tẹ̀ní, àdẹ̀kú ìgbìyànjú, Ọlọ́run á gbàdúrà gbogbo wa. Orúkọ tèmi tí mò ń sọ̀rọ̀ yìí ni Chief Teslim Balogun Ìṣọ̀kan Local Government, tí mo sì tún jẹ́ Balogun of Osun State nínú ẹgbẹ́ oníṣẹ̀ṣe àgbáyé, tí mo jẹ́ Balogun of Agbaja Land ní Ondo State, tí mo sì tún jẹ́ ọba nílé Ifá fún gbogbo ìṣẹ̀ṣe ìlú òkèrè tí sì ti táyé ṣe. Bẹ́ẹ̀ náà pẹ̀lú ni mo tún jẹ oyè ní ìlú Ìbàdàn ní ọ̀dọ̀ bàbá wa Jímọ̀, tí mo tún jẹ oyè lọ́dọ̀ tiwọn náà. Orúkọ oyè tí mo jẹ ń bẹ̀ ni ààrẹ ni mo jẹ ní ìlú wọn, ní ìlú Ìbàdàn. So àwọn orúkọ mi lèyí. Àwọn oyè mi náà tún wà lóríṣiríṣi. Irú bàbá wa ní Ìbàdàn ó ṣàdẹ kábíyèsí kọ́lọ́run jẹ́ kẹ́mi ọlágùn, ìdíbẹ̀ ni mo ti jẹ́ Akínrógun of ó ṣàdẹ ní ìlú Ìbàdàn. So Ọlọ́run ó jẹ́ kí gbogbo wa kó ṣàṣeyọrí. Àwọn nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò tí mo fẹ́ sọ ní orí ètò lẹ́ni ni ọ̀rọ̀ nípa èṣù. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìkòyí, tí gbogbo wa nínú ìlú Ìkòyí sì mọ orúkọ ilé wa. Ilé èṣù ni wọ́n ń pe ilé wa ní ìlú Ìkòyí. Látìgbà tí wọ́n ti tẹ Ìkòyí dó, a ò ní orúkọ méjì tí wọ́n ń pe bẹ̀. A ò dẹ̀ ní òrìṣà méjì tí à ń sìn níbẹ̀ tó ju èṣù lọ. Ọkùnrin ni èṣù. Èṣù sì jẹ́ òrìṣà tí orí ṣàdá, tí Ọlọ́run ṣàdá. Bí àpẹẹrẹ, tẹ́ bá wò dáadáa, èṣù wà ní Mẹ́kà, èṣù wà ní Jerusalem, èṣù wà ní Kúbà. Nígbà tí ayé ti ṣẹ̀, tí Ọlọ́run ti dá ilé ayé tó ti bẹ̀rẹ̀, ni Ọlọ́run ti ṣẹ̀dá èṣù gẹ́gẹ́ bí ẹni tí orí ṣàdá, tí ó máa wà níbikíbi tí gbogbo àwọn ọmọ èèyàn bá ti ń wà. Èèyàn lèṣù ní kókó. Pàtàkì èṣù, tá a bá ní ká wò, kò síbi tí àwọn èèyàn wà tí ò sí èṣù ńbẹ̀. Kọ́lọ́ má jẹ́ kí èṣù kó ṣe gbogbo wa. Èṣù jẹ́ pàtàkì òrìṣà tó jẹ́ pé bí èèyàn bá jẹ́ Ṣàngó, kò ní sọ pé báwo ni tèṣù. Bí èèyàn bá jẹ́ onífá, Ọ̀rúnmìlà gan ò gbọ́dọ̀ sọ pé báwo ni tèṣù. Téèyàn bá jẹ́ Ọlọ́ṣun, kò ní pé báwo ni tèṣù. Gbogbo èèyàn tí ń bẹ lókè ìpẹ̀ ni a mọ̀ pé kinní kan ń bẹ tí wọ́n ń pè ní èṣù. Èṣù jẹ́ òrìṣà kan tó jẹ́ pé ìmọ̀ Ọlọ́run ọba ni, kò kì í ṣe ti tènìyàn. Ọkùnrin lèṣù, òrìṣà lèṣù. Èṣù sì jẹ́ ẹni tó jẹ́ pé gbogbo àwọn tí nígbà tí Ọlọ́run ṣẹ̀dá ayé, àwọn tó jẹ́ ẹlẹ́sìn àbáláyé, àbí àwọn tá a lè pé nǹkan tí Ọlọ́run ọba ṣàdá, ẹ rí i pé tí wọ́n bá rí Ògún síbì kan, èṣù á wà ńbẹ̀. Tí wọ́n bá ní wọ́n ń gbé Ṣàngó níbì kan, èṣù á wà ńbẹ̀. Èṣù jẹ́ kókó kan tó jẹ́ pé ibikíbi tí òrìṣà bá ti wà, èṣù gbọ́dọ̀ wà ńbẹ̀. Kò sóòṣà kankan tó hètí pé òun ò nífẹ̀ẹ́ èṣù. Èèyàn lèṣù, oríṣàdá lèṣù. Gbogbo òòṣà tó ń bẹ lókè pẹ̀ pátápátá tọ́lọ́run ọba ní mọ̀ sí, torí kò sí nǹkan kan tó ṣẹ̀yìn Ọlọ́run. Èmi tiẹ̀ gbàgbọ́ nínú ìgbàgbọ́ tèmi. Èmi gbàgbọ́ pé èṣù ìmọ̀ Ọlọ́run ọba ni, torí kò sí nǹkan tó ní Ọlọ́run ọba lára láti sọ pé òun ò fẹ́ gbọ́ mọ́. Tẹ́ bá wò dáadáa nílùú Mẹ́kà, tí ó bá ti di pé wọ́n ń ṣe ẹ̀sìn tiwọn, lásìkò táwọn èèyàn máa ń lọ sí Mẹ́kà, wọ́n ò nìkan lọ sọ̀kò sí àsítánì. Tí wọ́n bá sọ̀kò yìí tó rẹpẹtẹ, tó bá dọdún tí ń bọ̀, wọ́n á ti túnbẹ̀ ṣe, wọ́n á ti kó gbòkò yẹn kúrò. Èṣù gan wà nínú nǹkan kan tó ń jẹ́ kí ìlú Mẹ́kà náà tẹ̀síwájú. Kò sí òòṣà kankan tó lè yẹpẹrẹ èṣù. Èṣù jẹ́ aṣíwájú fún gbogbo òrìṣà. Èṣù jẹ́ aṣíwájú fún gbogbo nǹkan tó bá ti jẹ́ pé yóò máa bèrè. Bẹ́ẹ̀ mi tiẹ̀ ṣe nígbàgbọ́ sí, ó di pé bí àwọn ànábì sallallahu alaihi wasallam, èmi ka ànábì sallallahu alaihi wasallam, mo kà kún àkàbà tó ń gbé àdúrà àwọn mùsùlùmí lọ sọ́dọ̀ Ọlọ́run. Èmi ka Jésù kún àkàbà tó ń gbé àdúrà àwọn kìrìsìtẹ́nì lọ sọ́dọ̀ Ọlọ́run.
èmi ka èṣù láàlú kún àkàbà tó ń gbé àdúrà àwọn òrìṣà yòókù lọ sọ́dọ̀ Ọlọ́run bí aṣojú. So òrìṣà èṣù láàlú jẹ́ òrìṣà tó jẹ́ pé nínú àwọn òrìṣà kò ṣe yọ sẹ́yìn. Ọkùnrin ni, akíkanjú ni, alágbára ni, onímọ̀ ni, eléte ni. Tẹ́ bá wò dáadáa ní àárọ̀ ilé nínú tó jẹ́ ọjọ́ ìsinmi, ọ̀pọ̀lọpọ̀ ibikíbi ní church ni wọ́n ti máa sọ pé Ọlọ́run kó pa èṣù rẹ́, Ọlọ́run kó wó ogun èṣù, Ọlọ́run kó dáná sun èṣù. Olóòtú tẹ́ bá dẹ̀ wò dáadáa o, ọ̀pọ̀lọpọ̀ ibi ni wọ́n ti ń padà ṣe èṣù lọ́jọ́ tí wọ́n ń ṣètọ́jú èṣù. So tá a bá ní ká wò, Ọlọ́run ọba ló ṣẹ̀dá ire, Ọlọ́run ọba ló dẹ̀ ṣẹ̀dá àkókò. Kò síbi tán ti ń dẹdò tán ní rọmọ ẹja. Ọlọ́run ọba sọ pé òun dálé ayé, òun dá ní tibi tire. So tá a bá ní ká wò lójú tèmi, ìpurọ́ mọ́ni ló wà ń bẹ̀. Èmi ò rò pé èṣù ló ń ṣe bí o, torí ìkíní ìkejì ọwọ́ Ọlọ́run ọba ló ti wá. Ìbọ èṣù ó póríṣi méjì. Ìbọ èṣù pé a fẹ́ bẹ́ẹ̀, pé a fẹ́ ríjà rẹ o, a fẹ́ wàhálà o, a fẹ́ kọ̀nà sí o, a fẹ́ kí nǹkan dáa o. Èèyàn á ní àkùkọ adìẹ, a máa fi ń bọ èṣù. Èèyàn á ní iyọ̀, èèyàn á ní epo, obì, ọtí. Ìgbà míì èṣù á máa jẹ ẹran, akọ ẹran. Ìgbà míì èṣù á máa gba ẹlẹ́dẹ̀. Tọ́lọ́run bá dẹ̀ ṣagbára fún èèyàn, ìgbà míì èèyàn lè fi akọ màálù bọ èṣù. Ó depend. Ẹ bá wo nísìn irú èṣù àwẹ̀lé ó wà ní Ìbàdàn. So òyìn ti di èṣù gbogbo ìlú. Nǹkan tó bá tóbi iná àná máa fi bọ́. Àwọn oúnjẹ tí èṣù ń jẹ bíi gúgúrú, èṣù á máa jẹ gúgúrú. Ìgbà míì sì wà èṣù á máa jẹ oyin tí èèyàn bá fẹ́ fi béèrè nǹkan tó dáa lọ́wọ́ ẹ̀. Gbogbo náà láti mọ yàtọ̀ nínú nǹkan funfun àti nǹkan dúdú. Tí èèyàn bá fẹ́ ìdùnnú ẹ̀, àwọn nǹkan tí èèyàn lè lò láti fi bọ́ ni làwọn nǹkan tí mò ń tọ́ka sí olóòtú. Èṣù á máa jẹ̀kọ o, bẹ́ẹ̀ ni ẹ̀kọ pípọ́n tó jẹ́kọ iléwé èṣù á máa jẹ. Èèwọ̀ èṣù téṣù ò fẹ́ rárá, àdíẹ̀ yan tí àwọn ọlọ́ṣẹ máa ń ṣe, èèwọ̀ ni fésù. Omi tá a fi labẹ́labẹ́ tá a bá gbó sínú omi, èèwọ̀ ni fésù, èṣù ò fẹ́. Epo gbígbá tàbí epo gbígbóná, èèwọ̀ ni fésù, èṣù ò fẹ́. Àwọn nǹkan èèwọ̀ rẹ̀ nìyẹn. Ẹ rí pé òyìnbó sọ pé first come first serve. So nínú bí àwọn èèyàn ṣe ń ṣe nípa eléyìí, tẹ́ bá wo àwọn Kristẹni, wọ́n níbi tí wọ́n ń sí nínú Bible tí wọ́n fi ń gbógun ti ẹni míì tàbí tí wọ́n fi ń mú ẹlòmíì ṣe nǹkan tí ò yẹ kó ṣe. Tẹ́ bá wo nínú àlùkùránì, nínú Bíbélì wọ́n á ní Deuteronomy tí wọ́n bá ka àwọn èèyàn ti mọ̀ pé nǹkan burúkú ni wọ́n fi ń ṣe. Tẹ́ bá wo nínú àlùkùránì wọ́n á ní tàbátì àdá, àwọn nǹkan burúkú ni wọ́n fi ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ náà wà tó jẹ́ pé nínú bọ́n bá ṣe lọ sọ́dọ̀ Ọlọ́run, bọ́n bá ṣe béèrè nǹkan níwájú Ọlọ́run, ṣẹ́mọ̀ ó ṣeé ṣe ẹlòmíì táwa wò pé kí ló ṣe léyìí fún. Àwọn náà àtẹ bá béèrè lọ́wọ́ ẹ̀, òun náà rí nǹkan sọ tán fi ṣerú nǹkan bẹ́ẹ̀. Ṣùgbọ́n èṣù, ẹni tó bá kọ́ dọ̀dọ̀ rẹ̀ tó dẹ̀ ṣe béèrè lọ́wọ́ rẹ̀ tó dẹ̀ fún un lóúnjẹ, ẹ̀yin náà wò ń sìn báyìí, bóyá ẹ̀yin ò kì í jẹ̀bà. Àwọn míì wà tó yẹ pé ọ̀ṣà mú wọn. So tí wọ́n bá ti fún ẹni tí ọ̀ṣà mú tán fún un ní ẹ̀bàjẹ́ láì jẹ́ pé ó ti lo oògùn ọ̀ṣà, ṣe mọ̀ pé tán bá lẹ́ni báyìí ká tẹ̀ pọ́n fọ̀ọ̀sì ẹni tán fọ́sọ agídí mu tán wá fún un tó jẹ̀bà yẹn. Ṣe mọ̀ pé irú ẹni tó fún un lẹ́bà yẹn tó bá ti ń sọ pé lámọ́ ló ní kí n fún ọ lẹ́bà, ṣe mọ̀ pé inú ẹni tó ní ọ̀ṣà yẹn náà kò ní dùn. A fẹ́ ṣèjàmbá pẹ̀lú ẹni tán dárúkọ sí létí. Èṣù dẹ̀rẹ́ ntẹ́ bá ti sọ fún ni, torí òun náà ó wà gẹ́gẹ́ bí èèyàn náà ni, òun náà ní àwòrán ara èèyàn báyìí ní tèṣù náà. Tẹ́ bá dẹ̀ sọ fún un pé nǹkan báyìí báyìí la mú wá o, ẹni báyìí báyìí ló ní ká fún ẹ o, èṣù á ṣe onítọ̀hún. Nítorí pé ẹni tó bá kọ́ dọ̀dọ̀ ẹ̀ tó dẹ̀ ṣe béèrè lọ́dọ̀ ẹ̀ tó dẹ̀ fún un lóhun èèwọ̀ tí ò gbọ́dọ̀ jẹ, òun ti gbàgbọ́ pé ni ẹ mọ̀ọ́mọ̀ wàá tọ́ òun ni. Èṣù ló lówó, ọmọ ènìyàn ló nà. Irọ́ ló wà ń bẹ̀ pé èṣù bá fún yàn ní 1000, á gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ọwọ́ èèyàn. Ṣé ẹ pé mo sọ fún yín síwájú ọ̀rọ̀ mi láti
ìgbà tí Ìkòyí ti tẹ̀dó, orúkọ tí wọ́n ń pèlè tiwa ò yí padà, ilé èṣù ni. Àwa ò dẹ̀ ní òrìṣà míì tí àwa ń bọ ní agboolé wa tó ju èṣù láàlú lọ. So tí èṣù bá fún yàn ní nǹkan, níwọ̀n ìgbà tó jẹ́ pé gbogbo nǹkan Nàìjíríà tá a wà lénìí ṣèbó ní protocol, ó dẹ̀ ní constitution tán fi gbé dúró. Tẹ́ṣù bá fún yàn ní nǹkan tàbí yàn tọrọ nǹkan lọ́wọ́ èṣù, ohun gbogbo pẹ̀lú májẹ̀mú ni. Tó bá ti sọ fún wa pé ìwọ èṣù, owó ni mo fẹ́ kó o ṣe, ràn mí lọ́wọ́, lànà fún mi, jẹ́ kí n rí jẹ, jẹ́ kí n rí mu, jẹ́ kọ́nà ayọ̀ ńlá, jẹ́ n rí lé kọ́, kí n rọ́kọ̀ gùn. Tó bá dẹ̀ ti dé pọ́lọ́ ń ṣèyanu tó sáámi sí, tó bá ti rí bẹ́ẹ̀, ó dẹ̀ ti sọ fún pé èmi náà ò sì ní gbàgbé rẹ o, èmi náà máa mú òròmọdìẹ wá o, èmi náà máa mú ìgbín wá o. Ṣùgbọ́n èṣù kì í gbàgbé nǹkan, ó máa ń kọ nǹkan sọ́kàn, ó dẹ̀ máa ń kọ sórí. Tẹ́ bá dẹ̀ mo ń sọ́bọ̀ láti lè wá, oríṣà dání ẹni tọ́lọ́run ọba dá tó dá níyàtọ̀, ilé èṣù kò kì í gbàgbé nǹkan. So nígbà tó wá béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ yìí tó dẹ̀ padà mú ẹ̀jẹ̀ rẹ̀ ṣẹ mọ́, dandan ni késo kó padà ṣe nǹkan tó ń tọ̀ wọn fẹ́. Ṣùgbọ́n tó bá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tó bá ṣe, tó dẹ̀ padà mú compensation ẹ wá, èṣù ò ní gba nǹkan kan padà lọ́wọ́ èèyàn o. Orúkọ tèmi ni Chief Teslim Balogun Ìṣègùn Ìṣọ̀kan Local Government.